gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìpínlẹ̀ Jos ibẹ̀ la tún wà lọ́wọ́lọ́wọ́ yìí níbi tí àwọn ọ̀dọ́ ti ń fi ẹ̀hónú hàn tí wọ́n ń pè fún kí a fi òpin sí ìjọba burúkú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìfẹ̀hónúhàn ló ń wáyé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà níbi tí àwọn ọ̀dọ́ tí wọ́n ti fọ́n síta lójú pópó látọjọ́ Àlàmísì ọ̀sẹ̀ tó kọjá. Ó ní gbogbo àwọn ọ̀dọ́ ti ń pè fún end bad government pé ẹ fi òpin sí ìjọba tí ò tẹ́ aráàlú lọ́rùn látàrí ọ̀wọ́n gógó oúnjẹ, ebi àgàjàfọ́ mẹ́kẹ́ àti ọ̀wọ́n gógó epo. Àwọn ènìyàn ń sọ wípé ní ìgbà tí ìjọba tó wà lóde lọ́wọ́lọ́wọ́ yìí ti ṣe ti Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti gba ìjọba ní ọdún 2023 ni ó ti di pé wọ́n ti aráàlú sínú ọ̀wọ́n gógó oúnjẹ, ọ̀wọ́n gógó epo àti àìníṣẹ́ lọ́wọ́ léyìí tó ń bá aráàlú fà á. Ní báyìí o àwọn ọ̀dọ́ ti wá fárígá wípé tó àwọn ò ní gbà mọ́ o, àwa ò ní gbà. Bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin lóríṣiríṣi, àwọn náà lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ìpínlẹ̀ Jos òun lẹ́ ń wò yìí níbi tí wọ́n ti ní kónílé ó gbélé, ṣùgbọ́n àwọn ọ̀dọ́ fárígá o, wọn ò gbà pé kónílé ó gbélé. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá sì ń pẹ̀tù sí wọn nú pé gbogbo yín ẹ tiẹ̀ jókòó, ẹ jẹ́ á sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Bọ́lá Ahmed Tinubu ti bá gbogbo àwọn tó ń fẹ̀hónú hàn sọ wípé ẹ jẹ́ á bára wa sọ̀rọ̀, tó tọ́rọ̀ bá délẹ̀ ẹ jẹ́ á bára wa sọ. Àwa náà mọ̀ pé ìlú ò rọrùn, àwa náà mọ̀ wípé nǹkan ò dẹrùn, ṣùgbọ́n díẹ̀ ló kù, ẹ fọkàn balẹ̀, nǹkan ó sì dáa, yóò sún gbogbo wa bọ̀. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ní rárá, ẹ wò ó, ẹ ti parọ́ fún wa tó. Àìmọye gbogbo àwọn ààrẹ tí wọ́n bá ti jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ní kí ló ṣe jẹ́ wípé epo gan-an ni ìṣòro gbogbo yín, tí ẹ ó mú epo ẹ ó sì gbé owó rẹ̀ sókè. Ayé Goodluck Jonathan là ń sọ. Àwọn èèyàn ní ṣe bí Bọ́lá Ahmed Tinubu náà ó ti sponsor protest nígbà kan rí, kò sẹ́ni tó yìnbọn fún Bọ́lá Ahmed Tinubu lásìkò ìgbà náà o. Ó ṣe wá jẹ́ pé àkàrà dórí akáyín ló wá degun. Kí ló ṣe jẹ́ wípé lásìkò tiyín gan-an lẹ wá gbógun ti àwọn ọ̀dọ́, ẹni àgbọ̀dọ̀ protest ẹ wo nígbà o. Àwọn ọ̀dọ́ ti fà á kékọ́rí lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n láwọn ò ní gbà, nígbàsẹ̀ àfi tá a bá dẹ́kun ìjọba burúkú. Kí náà ni ohun tí àwọn ènìyàn ń sọ. Wọ́n ní owó epo Bọ́lá Ahmed Tinubu etí mélòó lẹ ní? Bàbá ní etí méjì, ẹ dá owó epo padà sí 165 naira tẹ́ ẹ bá owó epo tẹ́lẹ̀. Bákan náà ni àwọn èèyàn tó ń sọ pé subsidy tẹ́lẹ̀ yọ ẹ dá padà àti ẹgbà mọ́. Wọ̀nyí àtàwọn nǹkan míì làwọn èèyàn ń pè fún. Tẹ́ ẹ bá tún gbàgbé owó mọ́tò tí àwọn ìjọba rà fún àwọn ara wọn láìpẹ́ yìí ti ṣe 7.5 billion òun ni wọ́n fi ra mọ́tò fúnra wọn. Àwọn èèyàn ní ṣé àwọn ìjọba wa ní mọ́tò tẹ́ ẹ ń lò tẹ́lẹ̀ ni tó ṣe jẹ́ wípé owó aráàlú òun lè wá fi ń ra mọ́tò fúnra yín. Bákan náà Office of the First Lady ìyẹn ti Olúrẹ̀mí Tinubu tí ìjọba tún lọ fi 1.5 billion naira òun ni ìjọba tún fi ra mọ́tò nìkan ni o. Ẹ dákun ṣé Rẹ̀mí Tinubu kò ní mọ́tò tó ń lò tẹ́lẹ̀ ni? Èyí àtàwọn nǹkan míì làwọn yẹn sọ pé ẹ wò ó, àwa ò ní lè gbà o, àwa ò ní lè gbà. Tẹ́ ẹ bá tún gbàgbé ìjọba Bọ́lá Ahmed Tinubu yìí náà ni wọ́n tó bu ọwọ́ lu about 90 billion naira fún pé káwọn èèyàn fi lọ hajj. Àwọn èèyàn ní ẹ dákun kí ló dé tẹ̀ ń fọ̀ bọ́ọ̀lọ̀ wa gan-an lórílẹ̀‐èdè Nàìjíríà 90 billion. Kí ni èrè tí àwọn tí wọ́n lọ sí hajj jẹ láì ṣe pé tourism tí wọ́n lọ fún ìlú tiwa ni? Ìyẹn nìkan kọ́. Bákan náà ni mọ́tò tí wọ́n tún rà fún àwọn aṣojúṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà, owó rọ̀gùnrọ̀gùn owó yìí ti pọ̀ ju. Òun náà ni táwọn èèyàn sọ pé ẹ wò ó, ìjọba ayédàwépò kò tẹ́ wa lọ́rùn mọ́. Àwọn kan wá ń pè pé kí ìjọba orílẹ̀‐èdè Russia kí wọ́n wá dá sí o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ọlọ́pàá ti rawọ́ gan arákùnrin tó ń ṣe flag orílẹ̀‐èdè Russia, wọ́n ti rawọ́ mú. Ẹ wò ó, bí ìròyìn bá ṣe ń lọ tún máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ìràwọ̀ Yorùbá lẹ̀ ń gbọ́. Ẹ máa subscribe sórí ìkànnì. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa o.